Ah, ọmọ Yorùbá, ọmọ Yorùbá, adúpẹ́ 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 pé òkun. Ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìdààmú ayé àti ọ̀run ó ti dé bá Gúnmi, ó ti dé bá Sultan Sokoto, ó ti dé bá gbogbo àwọn àgbààgbà àwọn Fúlàní Kàbà tó jẹ́ pé one way or the other àwọn tó wọ́n ní àtàwọn tó ń protect àwọn terrorists àtàwọn tó ń gbé pẹ̀lú wọn àtàwọn tó rán wọn níṣẹ́ àtàwọn tó ń finance wọn àtàwọn tó ń supply gbogbo fún wọn gbogbo wọn làwọn máa tú àṣì wọ́n dẹ̀ ti dáràn báyìí. Wọ́n ní it's too much. He said he cannot take it any longer. Now ẹ jẹ́ kí o bá lọ gbọ́ nǹkan tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà sọ kó má dàbí pé must be irú ẹ̀ ti pọ̀ jù tí wọ́n nìkan la Amẹ́ríkà ń bá sọ̀rọ̀ ní kìnìkan. Now kíní news ló gbé international news dẹni and they wrote both audio and written. Ó jẹ́ kí n play sound fún yín kẹ́ gbọ́ but gbogbo ara mọ̀ pé Fox News kì í ṣe small news FOX they are not a small platform kó má di kó bí ẹ máa lọ fólú tó máa lọ gbé péjì mi wálẹ̀ so for that reason ẹ jọ tó Ọlọ́run ẹ bí ẹ pẹ̀lú mi ẹ má jẹ́ kí n play ohun yẹn nǹkan tó sọ níbẹ̀ pẹ̀lú náà lọ kọ sílẹ̀ ṣé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́ ká nǹkan tí wọ́n kọ for me to be on the safe side. Now this is it màá kà tó bá máa gbọ́ nísì wọ́n ní Donald Trump on Nigeria. I think Nigeria is a disgrace. The whole thing is a disgrace and they are buying people by the thousands. It is a genocide and I am really angry about it. And we pay you and we pay. You know we give a lot of subsidy to Nigeria. Ẹ jẹ́ má bínú subsidy ò lọ fún Nigeria táwa tàjọmọ̀ citizen tó torí ẹ̀ fún wa táwọn mọ̀. Ṣé ipò oríṣiríṣi nǹkan lọ? Òun ẹ máa ń sọ fáwọn èèyàn wípé tí nǹkan bá ṣẹlẹ̀, ohun tẹ́ bá mọ̀ pé ẹ ò mọ̀ kankan nípa ẹ̀, ẹ máa panu yín mọ́ bí Masbi ṣe ń panu mọ́. Tí Masbi ò bá rí kankan tó ṣe gbòógì, Masbi ò ní sọ̀rọ̀ síta. Ìgbà mi wà tí mi kì í post kó ṣe financial issue kọ́ ló máa ń pọ̀ sí ẹ̀. Ìgbà mi wà màá bọ̀ pé kan tí mo gbọ́ èkó sí kan tó ní mínítì ẹ̀kọ́jú ẹ̀. Ìyẹn ní kọ́kọ́ olóyè Sunday Igboho wọ́n tún rán mi sí gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ti rán mi sí gbogbo ọmọ Yorùbá. Báyìí. Ṣùgbọ́n kó tó di pé mo jẹ́ṣẹ́ wọn, ẹ jẹ́ kí sáré sọ ilé yìí náà. Amẹ́ríkà ti yarí o, mo fi Ọlọ́run ṣe, wọ́n ti yarí tán pátápátá. Wọ́n ní ká máa allegedly àwọn èèyàn wa ká mọ̀ tó wà lóyìnbó tó súnmọ́ àwọn olóṣèlú wọn lọ́hùn wọ́n jẹ́ ká mọ̀ wípé any moment from now ká máa rí tiwọn inú tí wá dùn sí ṣùgbọ́n náà fẹ́ wá ẹ̀kú wa ni mo dẹ̀ mọ̀ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ó dùn máwọn náà nù ṣùgbọ́n kó bá dàbí pé wọn ò sọ kankan ni tẹ́ bá wò dáadáa wọ́n máa kàn sọ lórí Channels TV kò ṣe Channel àbí TV for one national news platform ó sọ ó ní bàbá Tinubu pé òun ọ̀fọ̀ appointment òun rí jẹ́ tiẹ̀ wọ́n wá ní kó máa wọ̀ rí báwọn máa bá òun ìsínà London Dubai pick up bàbá Tinubu dé sí kí ni wọ́n ra ticket fún mẹ́rin kó wá bá àwọn wọ́n máa ń dẹ̀ lọ bá wọn gẹ́gẹ́ bá gbọ́nu news wọ́n máa wá bí wọ́n pé arrangement wo lẹ ní fún north kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ fún àwa north ṣẹ́gun máa yóò jà fúnra ẹ̀ kí lẹ fẹ́ fún àwọn north kí lẹ fẹ́ ṣe fáwọn ọwọ́ lókè kí ló fẹ́ kí ṣe fún yín owó náà security ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ń bàbá Tinubu sọ fún òun ó sọ̀rọ̀ tí mò ń sọ ní gbogbo ayé wípé tóun bá dá sọ̀rọ̀ security bàbá kan òun máa step on toes àwọn tó dé step on toes yẹn wọ́n máa pa òun wọ́n á pa àwọn sọ́ọ̀tì ìdára méjì. So now bàbá Tinubu ti rí pé àwọn ò lè ní jẹ́ káwọn orí kankan ṣe sọ̀rọ̀ security
Donald Trump wá dé nísìn mo lọ́kàn tèmi ó jẹ́ kí bàbá Tinubu kọ́ lọ gbàjò ni torí pé ẹni tó lọ́n fẹ́ lò láti tún ìjọba wọn ṣe ó ti dé níwọ̀n wá táyà ti gba Yorùbá nation ní tó bá ń lọ náà láàmàdékè èèyàn wà máa gbọ́. Now Amẹ́ríkà tí náà ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n ti ń gbé fake news káàkiri. Amẹ́ríkà ò bọ̀ láti wá attack individual, wọn ò wá láti wá attack Nigeria as a country, wọn ò wá láti wá attack Yorùbá land, wọn ò dẹ̀ wá láti wá attack Eastern land, even north wọn ò wá attack north. Ohun tó fẹ́ wá ṣe ni wípé gbogbo àwọn reserve forest tí wọ́n mọ̀ pa wọn ṣe Amẹ́ríkà ní iṣẹ́, wọ́n ní a lot of things, wọ́n ní a lot of things táwa ò tiẹ̀ tí lálàá pé bí a máa ní, ká má sọ pé a ní tàdé tí lálàá ẹ̀ tí wọ́n ti bí ẹni tó máa ṣe wọ́n ti bí sáyé gbọ́. Kẹ́yìn gbọ́n bá Amẹ́ríkà ti wà powerful sí àwọn technology kan wà lọ́wọ́ Amẹ́ríkà, gbogbo geographical location tí gbogbo àwọn terrorist wà all over Nigeria gbogbo ẹ̀ ni wọ́n ti rí. Ibùdó wọn náà àwọn lè jàjà ní àtọ̀dọ̀ àwọn gbọ́. Ilé ìbá ṣe ń gbọ́ lẹ́nu àwọn tó wọ́n update wa àtàwọn táwọn ìlú yìí mídíà wọn náà lè wà lù àwọn táwọn síbọ̀ táwọn fẹ́ ṣe pé pọ̀ torí kó má bàa ba aláìṣẹ̀, kó má bàa ba àwọn captive, pé tí ò bá kí ń ṣe àwọn tó ti mú sọ́dọ̀ báwọn ọmọ skul tí wọ́n lọ kó bọ̀ torí àwọn ọmọ yẹn làwọn ti máa ṣe sùúrù, bọ̀ táwọn ò ní ṣiṣẹ́ pẹ̀lú Nàìjíríà náà àwọn máa dà ṣe ní kristi táwọn wá ṣe àwọn ò ní ní Nàìjíríà bó bá ṣe ń lọ àwọn ọmọ wájú kọ́ máa gbọ́. Wọ́n á tọpinpin, mo ṣe ìwádìí, mo sì wọ̀ pé kí ló lè fà á tó fi máa sọ pé àwọn ti bẹ̀rù Nàìjíríà lẹ́bi kó wá rán mi létí ọ̀rọ̀ kan, ìyẹn lọ̀rọ̀ tí mo sọ níbi ìjẹta àbí ìjẹrin tí mo ní allegedly a gbọ́ pé bàtà Amẹ́ríkà kọ́kọ́ wá ń gbà yẹn tọ́pọ̀ àwọn Chibok gates lọ́sọ̀ pé àwọn tí mo tó wà báwọn dẹ̀ ní equipment táwọn lè fi wọbẹ̀ yẹn tí gbogbo àwọn tó wà ń bẹ̀ máa sùn lọ bí eṣinṣin táwọn dẹ̀ máa after 7 hours or 6 hours ni wọ́n á tó jí. Imagine wọ́n ló ní gas kan táwọn máa dà sílẹ̀, àwọn kan máa lo anti-gas kìnìkan ni wọ́n pe kìnì yẹn làwọn máa lò, ìyẹn gbogbo àwọn táwọn máa lò both Nigerian army and American army. Wọ́n nígbà táwọn máa débẹ̀ ìjọ kejì gbogbo àwọn Fúlàní ẹ̀ ni wọ́n ti wọ mask kìíní ẹ̀, àwọn tó kó fún wọn kó kó fún àwọn ọmọ ọṣẹ́ wọn tó jẹ́ sójà tó máa tẹ̀lé wọn lọ tó tọ́jú lọ fún pẹ́sọ̀ yẹn wọ́n ti lọ kó fún àwọn Fúlàní. Ìgbà táwọn ẹ̀ máa débẹ̀ lọ wọlé Amẹ́ríkà gbóná rẹ̀ pé ẹsẹ̀ làwọn out láti ní lọ intelligence kò ní jáde sí ọwọ́ Nàìjíríà mọ́ ní àtọ̀dọ̀ àwọn. Nígbà tí ilé wa ṣẹlẹ̀ nísìnyí wọ́n fi ìlà wọ́n sọ̀rọ̀ yẹn síta, wọ́n níbi tó kú àwọn tí wọ́n kó sí, wọ́n ní àwọn tí wọ́n sọ pé wọ́n ní àwọn tí mọ ibi táwọn ọmọ yẹn wà. So therefore kí o gba wa láǹkà ló fọkàn wa balẹ̀, àwọn máa wá, àwọn máa ràn wá lọ́wọ́, àwọn máa ṣe nǹkan tó yẹ káwọn ṣe làwọn máa ṣe peacefully. Wọ́n sọ débi pé wọ́n ní àwọn mọ̀ pé wọ́n náà ò ní bínú, báwọn ò dẹ̀ ní fi ìbínú ṣe kankan pé torí àwọn ọ̀gọ́ fún ara àwọn mọ̀ pé àwọn tí wọ́n ń bú àwọn tó ń sọ̀rọ̀ àlùfàǹsá sáwọn àwọn olóṣèlú ni àtàwọn tó ń pa wá. Mo ní láti sùn, mo wá fẹ́ kẹ́yìn náà kẹ́ bá bọ́ sí comment section ní sí pé lóòótọ́ o àwọn t'Amẹ́ríkà ní kọ́ máa wà o, wọn ń ṣe ajá olóṣèlú nìkan, ajá Fúlàní ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tájọ ní misunderstanding láti parí ẹ̀ pé kí Amẹ́ríkà wà ní kókó, ṣùgbọ́n àwọn ìyá kan wà tó fún lówó tó ń pariwo káàkiri gbogbo platform ọlọ́gbọ́n àti dábì káàkiri àfẹ́ Amẹ́ríkà àṣekèrè kan. Àwọn tá a lè ń sọ yìí hàn sí ìwádìíṣọ hàn sí Biafra, àwọn Nàìjíríà ni wọ́n. Kódà ń bẹ̀rẹ̀ sọ pé mi ìlàwọ̀ ìyá ẹ̀ mi ìrójú àwọn ìyá ẹ̀ gan tó bẹ̀ sí ní ohun gbogbo tó wúlò. Now mo fẹ́ pín àwọn fídíò kan fún wa
mo fẹ́ kí o gbádùn fún abalẹ̀ kájọ gbọ́. That reminds me, ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa bẹ̀ bàbá Wọlé Ṣóyínká ẹni kan fi Trump sílẹ̀ kọ́ má kó bá wa nítorí Ọlọ́run kọ́ má fìyà jà wá láìṣẹ̀. Ẹ bá wa sọ̀rọ̀ lórí Wọlé Ṣóyínká pé kọ́ fi Trump sílẹ̀ kọ́ filẹ̀ lọ́rùn. Mo rí àwọn mẹ́sẹ̀jì kan tí bàbá wa tó ń sọ̀rọ̀ sí Trump tó ní iṣẹ́ tó yẹ bá pé tí ó máa sọ pé òun fẹ́ wá ẹ̀bùn lóko with the gunner place kìnìkan ìgbà kan àwọn kan. Ẹ bá wa bẹ̀ bàbá Wọlé Ṣóyínká kọ́ jọ nítorí Ọlọ́run látijọ́ ìjọba ọ̀rá ẹ̀ ti ṣẹlẹ̀. Lóòótọ́ ọ gbìyànjú ọ wá kí olóyè Sunday Adéyẹmọ ọmọ Ìgbòho ṣá ọ wá kí wọn nílé a lè appreciate ẹnu wá dùn sí ọ wá kí wọn gbà tó wà ní prison ọ wá kí wọn gbà tí wọn fún wọn ní tọ́wà ní Kòtónú tí wọn ti fún wọn lẹ tí wọn ṣe ọbẹ abẹ house arrest wọn wá kí wọn ya fọ́tò wọn ṣe gbogbo ẹ̀ a appreciate wọn but ẹ bá a kọ sí comment section wípé ohun táwọn ń sọ yẹn kò ń ṣe àwa là ń sọ o àwọn ló ń sọ o kò ń ṣe ilẹ̀ Yorùbá tí yà ń jẹ ló sọ o àwọn bàbá wa ni wọ́n ń sọ o. Now ó ní ọ̀rọ̀ kan tí oríṣiríṣi pépà ló ti gbé ọ̀rọ̀ tí bàbá wa Wọlé Ṣóyínká sọ tẹ bá dẹ̀ wò dáadáa ẹ rí i pé ní early this month or late last month bàbá Wọlé Ṣóyínká lọ sí Amẹ́ríkà but Trump lé wọn padà pé kọ́ máa pé àwọn òfin Amẹ́ríkà kọ́ máa wù Amẹ́ríkà ìyẹn bàbá wa Wọlé Ṣóyínká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ jáde irú àwọn àyíkọ́ jáde pé àwọn ẹ̀ka Amẹ́ríkà sí bẹ́ẹ̀ bàbá wa náà kìnìkan but ohun tó wá ń yà mí lẹ́nu wípé bàbá Akíntóyè lọ wọn lè lé wọn padà kẹ̀gẹ́tì kan tí mò ń sọ bàbá Professor Banji Akíntóyè Amẹ́ríkà ò lé wọn padà wọ́n ṣe ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn lé wọn padà ó túmọ̀ sí pé Amẹ́ríkà mọ̀ pé àwọn ilé ìṣòtọ́ lọ gbé dání máa ṣe tá a bá ń sọ fáwọn èèyàn pé bàbá Professor Banji Akíntóyè wọ́n ń ṣe gudugudu méje wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àyà mẹ́fà. Náà kí tó bọ́ sí orí ìpele kejì tó jẹ́ nǹkan tó jẹ́ iṣẹ́ tí bàbá wa olóyè Sunday Igboho tó rán wa sí gbogbo ọmọ Yorùbá a máa sọ nísìn bọ̀ká tó sọ ẹjọ́ nítorí Ọlọ́run ó fọlọ́run bẹ̀ wá ẹja sáyédẹ̀ka ìpolówó ọjà. Náà ṣẹ́rí ìlú ìdàrú màá sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún mi. Ẹ gbogbo ọmọ sùkúù kan dání. Náà ibi tí àwọn èèyàn lọ ń pè ní Ajíbọ̀ ibẹ̀ làwọn èèyàn sọ pé wọ́n ti dìtẹ́ẹ̀tì den àwọn kidnapper ní àwọn Fúlàní. Ṣé mọ̀ pé a máa ń ráwọn tírélà kan káàkiri inú igbó bíi armor tank nǹkan jet fighter àwọn àwọn lọ́ńṣà nǹkan táwọn Fúlàní máa ń display fún wa nùgbó ìkànnì àwọn gbó tó sọ̀rọ̀ àdìwà ilẹ̀ Yorùbá tí wọ́n kù sí a gbọ́ pé Ajíbọ̀ ló wà àṣírí wọn dẹ̀ ti tú wọ́n ti jáde lánàá tó wáyé fìdí àwọn aráàlú di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ìlú Ajíbọ̀ ti dá páró àwọn Fúlàní wọ́n ti pa wọ́n ti sọ̀rọ̀ léṣe àwọn tó máa jí gbé wọ́n ti jí wọn gbé lọ. ṣùgbọ́n àwọn tó yẹ ká máa mójútó lélẹ́yìí táwọn kan sọ̀rọ̀ àwọn di distraction àdẹ̀lẹ̀ sọ bí wọ́n ń gbèjà mùsùlùmí ẹgbẹ́ wọn ní àbí ìkọ̀kan tó jásìkò tó yẹ kí gbogbo á pa òun pọ̀ yìí kí gbogbo àjọ pariwo síta ká pariwo sáwọn tó máa ràn wá lọ́wọ́ àsìkò yẹn ni máa fídíò ọ̀dàlẹ̀ nígbàgbájá jẹ́ ọ̀dàlẹ̀ nígbàgbájá jẹ́ kinní kan tó sàn da gbogbo ẹ̀rù èmi tí ráàyè anybody nù torí ó máa lọ́ǹgì gan èmi sì ń ṣe sùúrù tó gbogbo ọmọ ìwà ló máa padà sí bá wa dásìkò tó wà lé nevertheless before that ìyẹn kọ́ mò ń bá bọ̀ bí ẹsẹ̀ gbẹ kan náà mo fẹ́ play àwọn fídíò kan fún yín ṣó o ní sá. Thank you. Enough is enough. We are here. Enough is enough. Thank you. They are playing politics with people like àmì ilẹ̀ tó sọ̀rọ̀ yìí. someone into this ground. Mobile police. We have to put this on it. I'm not here within a single of a second. I know what Ghana was can do. Do the money. I know what Ghana was can do. Do the pay. How many parties are inside this group? Do the pay. They are playing politics with people. People are eating. àmì ilẹ̀ sọ̀rọ̀ yìí. We should not go after them. Àwọn kọ́
má lè kí ló wá kó wọn lọ síbẹ̀ fún wọn kó wọn bẹ̀ láti lọ. ṣàrí bẹ́ẹ̀ mobile police lẹ́nu tó sọ̀rọ̀ yìí fídíò yìí ti pẹ́ díẹ̀ o ó ní wọ́n ń play politics pẹ̀lú láìfà àwọn èèyàn ṣé lóòótọ́ ni ṣé rọ ni ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ kàtà gbọ́ tẹ́ máa fi mọ̀ wípé àwọn olórí burúkú wọn mọ tó ń ṣe ní àwọn Fúlàní ẹ̀wọ̀ fídíò yìí. The Nigerian army is saying that the Nigerian youths continue to refuse to join the Nigerian army, that they are going to make it mandatory for every Nigerian who is over the age of 18. With all due respect, sir, do it. káwa lọ kó Let the Nigerian army ṣó start from the Nigerian president, his your son. We start from you. Start from all the generals. Start from all the top leaders of the Nigerian army, the Nigerian police, and the Navy. All those people in House of Assembly, you bring their sons. The ones in House of Reps, you bring their son. All the state governors, you bring their son. Every politician in Nigeria, they must produce their son over the age of 18. I think you should do it. Enough of the verbal words. Let's all start in action and defend our land. Nigeria is our country. tẹ́ bá fẹ́ jẹ́ kí àwọn ajá ẹ kọ́ káwọn ọmọ yìí sànú. Enroll it. Let it start immediately. Let it start from tomorrow, if not today. Make sure that every Nigerian politician must bring one son. Every one of them, local government chairman, every one of them, every senator, they must produce one son. All the elites in Nigeria must bring one son. Every rich man in Nigeria, every business, everybody in Nigeria must produce one son. Let us do it and àwọn tálákà náà ní wọ́n fẹ́ jẹ́ ká lọ kú. We have had enough. ìyàwó But you must start from the elites, every one of them, because they are more Nigerian than anyone else. Because they are the natural resources and the security. Yes, they have the protection, they guard the goods, they guard the resources, they guard everything. Ìṣòwò lè wá kàn wá táàsì kankan. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé Amẹ́ríkà àfọwọ́sí ìkọ̀tọ̀ sọ nípa ọ̀rọ̀ Gúnmi under normal circumstances ṣó jẹ́ kí Gúnmi sí wà níta kò jẹ́ kí Gúnmi wà freedom rárá ká nílùú ìdànù pé ẹ̀kọ́ ti lọ fi ẹ̀yìn Gúnmi ti àgbá gbogbo àwọn Fúlàní yẹn náà ìyàwó Fúlàní terrorist àtàwọn sympathizer wọn àtàwọn sponsor wọn àtàwọn tó jẹ́ the main people gbogbo wọn ó jẹ́ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ wọn náà ó yẹ kó ṣá ogun wọn kó wà lọ́fẹ̀ẹ́ yín wọn ti àgbá wọn á lè kó àwọn ará ẹ̀yìn lọ́gbọ́n wọn á lè kó àwọn tó ń bọ̀ àtàwọn tó wà níbẹ̀ wọn á lè kọ́ wọn lọ́gbọ́n ṣèbí Fúlàní lórí burúkú ọmọ army tó jẹ́ general kíní kan bára blue àbí kí ló pè general kíní kan blue ó ní àwọn terrorists wọ́n stand the chance láti become president ìlú yìí they can become anything wo ibẹ̀ tẹ̀ kọ́lá ló mẹ́sàáyé jẹ́ṣẹ́ bàbá wa Olóyè Sunday Igboho bàbá ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá pé kẹjọ ẹ bá wọn dárí di Portable ti bẹ̀bẹ̀ kódà kò wá sí Portable nìkan ló bẹ̀bẹ̀ o pẹ̀lú àbú ibẹ̀ wọ́n wà lórí fídíò kọ̀ èmi mo gbé fídíò yẹn síta ẹ lọ wò ó wà lórí channel mi níbi tí Portable ti ń fẹnu wa rough pé Chief Sunday Igboho ti pé wọ́n fún Nnamdi Kanu ní $50 billion àti oil well pé ó yarí pé òun ò fẹ́ wọ́n wá fún Chief Sunday Igboho fáwọn ọ̀rẹ́ gbàálẹ̀ kan náà wọ́n gbádùn báyìí kó má dàbí ohun ìgbóná máa tún pè tapology náà. Sunday Igboho collect $50 billion. The collector for peacefully collect $50 billion for my jaguma. Wọ́n ní kí Nnamdi Kanu kó ka $50 billion pẹ̀lú ọyẹ pẹ̀lú gbogbo ẹ̀. pẹ̀lú oil well. Yes, ọ̀ọ́dì àgbà. Ẹ̀rẹ́sì lọ́ba gbówó bẹ́ẹ̀ ni máa gbówó. Èmi ò ní jagun mọ́ o, ṣé ń bá rówó? Èmi ò ní jagun mọ́ o. Bí Sunday Igboho ṣe ń gbádùn báyìí. ṣé ń gbọ́ ó ń sọ tó jẹ́ òtù nísìnyí báyìí tá a bá pè é Johnson yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀bì tó lóye Sunday Igboho bá pè é Johnson wọ́n á ní wọ́n ti jù bẹ́ẹ̀ yẹn lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ kó jọ kó ṣàánú ẹ̀ kó fi sílẹ̀ kó ọdún
àbúrò ibẹ̀ náà mọ̀ pé lórí Sunday Igboho ìṣẹ́ ni àrífín lẹ́sẹ̀kẹsẹ̀ làbúrò ibẹ̀ pè tó ṣépè fún wọn wá bẹ olóyè Sunday Igboho wọn wá gbé sórí kọ́ọ̀lù òun náà dẹ̀ bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí máa gbé síta kí gbogbo àjọ rí. So mo máa play nǹkan tó tún wá padà sọ nísìnyí tó fi bẹ̀bẹ̀ máa play ẹ̀ fún wa sí i ó ti bẹ̀bẹ̀ because ilé ayé ti fẹ́ supportable lẹ́nu ìgbà tó sọ̀rọ̀ yẹn sísì ń tán àwọn ìbá ti fojú ẹ̀ rí ń tán fojú ẹ̀ rí kódà àwọn kan ti fẹ́ lọ máa report audio mark account ẹ̀ àti iTunes account gbogbo àwọn ibi tẹ́ kó ti ń rówó tó fi ń mu drug tí ẹnu ẹ̀ fi ń wá rough to wide àwọn ayé ti fẹ́ lọ report ẹ̀ tó bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti bá tiẹ̀ jẹ́ ní ẹ̀ pátápátá now apology tó wá ṣe èmi máa play ẹ̀ kẹ́ lè mọ̀ wípé ó ti bẹ̀bẹ̀ ẹ ká filẹ̀. Ó ní agbára ọkọ̀ Fúlàní hàn tó bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe group call tán ó ẹ̀ṣẹ̀ wá lọ ṣe another video tí ó lọ ṣe. ẹ̀yin bá ń sinmi pẹ̀sí méjì ẹ̀ Nàìjíríà náà ìjọba kíkà wọn tẹ̀ wọn ò jẹ́ ká àgbàrá kúyẹ́ Sunday Igboho nàìjíríà lè tọ́ bá tó rẹ́sìmẹ̀t ọdún gbogbo àná nàìjíríà block them nàìjíríà lè bí ẹ̀ if they free Sunday Igboho this Obama no to stand to the back you go attack them go fire them tí Sunday Igboho bá dúró dákúrò ẹ̀bẹ̀ bá tẹ̀lé ọjọ́ kò máa tó tán àwọn mọ́kò máa sọ ní ìdàlú. Ṣé àti gbọ́? Kókó ya àwọn ẹgbẹ́ sáré àtàwùjọ ìdójúkọ àlẹ́ yíyọ jíjáde. Ṣé gbọ́? Bàbá rí Nàìjíríà náà dákú. Kó tó ṣe léyìí kó tó ṣètò nǹkan tí wàá fi sọ́pọ̀tì wọn yìí ó ti kọ́kọ́ ṣèkan ẹ mọ̀ ọmọ Yorùbá ní gbogbo wa tó bá dẹ̀ wò dáadáa olóyè Sunday Igboho jẹ́ nìkan tó yẹ pé ẹ máa gbọ́ a máa kótó a máa pàjẹ́ a máa pé mi rè a máa pàwọ́ ìṣà Sunday Igboho. Yes. Àbúrò rẹ̀ gbọ́dọ̀ àwọn máa jáde tó tí ara ẹ bá jáde tó máa ń tẹ̀. Fight for who fight for you. Ẹ̀dá bínú sábì mọ̀ pé lórí ẹ̀ òbí ọmọ àwọn bọ́lá ló kó. Olóyè Igboho mo fi Ọlọ́run àlàyé fún wa fún wọn gbowó lọ́wọ́ ẹnìkan. Ẹ mọ̀ kan tí Buhari fi lọ̀ wọ́n ni. Ìgbówó pọ̀ ju gbogbo nǹkan tó sọ yẹn lọ. Ẹkùn ọkọ̀ Fúlàní owó baba dami ọmọjọmọ lọ Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan náà rírin ẹ mú ẹ kì í ẹran bí òrẹ wá ni kò sí ẹran bí òrẹ ṣùgbọ́n apá bàtà apá jọmọjọmọ etí ẹ kò pọ̀ létí ẹ má bá wọn dáṣà kò sí kankan o ẹ má bá wọn dáṣà kò sí kankan o ajé olóyè Sunday Igboho nìkan tó fún gbogbo wọn pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó wọ́n tẹ̀lé wọn fún táwọn Fúlàní yóò tó náà pera wọn Ògún Alájé gbọ́ Òkèlèdà ń gbọ́ ṣé wáìnì nìyẹn ni ohun táwọn Fúlàní yóò tó náà pera wọn kí bàbá Tinubu kọ́ yọ wọ́n tẹ̀lé ìṣe Sunday Igboho kọ́ wá fún wọn security kọ́ fún wọn ní security ilẹ̀ Yorùbá ká wá wo Fúlàní tó fẹ́ pa ọmọ Yorùbá ṣe rí pé nísìnyí báyìí wọ́n ti sọ̀rọ̀ àní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ń pe ẹnìkan ní General Asabuja ẹ jẹ́ kí n lè kọ́ tí mistake oh my goodness kí lè báyìí General Asabuja máa gbé nǹkan tó sọ jáde pẹ̀lú pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì náà ó sì sòótọ́ ọ̀rọ̀
general sàbújá mo respect my ó dúró tán tó bá níyàn dúró áhùn èèyàn dúró yánmúyánmú general sàbújá dúró tán ẹ̀gbọ́n kan tí wọ́n sọ mí báyìí. The day these bandits go round us, who go fight for them? The day that they go round us, for the round they round us. Ó ní ìjọ tó bá ráǹdì wá ọ̀ nílẹ̀ Yorùbá ta ló fẹ́ gbèjà wa nígbà tí wọ́n ti lé Chief Sunday Igboho sí ẹ̀yìn odi ẹni tó jẹ́ pé òun ló fún gbogbo ọmọ Yorùbá mọ̀ra òun lè ṣe rí táwọn àgbààgbà Fúlàní tó fi yarí pé ṣe pé Buhari gbọ́ pé bàbá Tinubu gbọ́dọ̀ rán Chief Sunday Igboho lẹ́wọ̀n pé wọ́n gbọ́dọ̀ mú Chief Sunday Igboho ẹ jọ̀ọ́ kẹ̀yin ará ilé tabaro tọ̀wé jẹ́ ká sọ nítorí Ọlọ́run láàrin èmi àti yín ṣé nǹkan kan náà ni tí Nnamdi Kanu ṣe pẹ̀lú ti Chief Sunday Igboho ẹ bá a kọ sí comment section tó bá yàtọ̀ nǹkan kan náà kọ́ Nnamdi Kanu ń fa àwọn boys ẹ̀ ní instruction lórí afẹ́fẹ́ kọ́ lọ bá bì kan jẹ́ tó bá rí Tinubu kọ́ pa tó bá rí kíní kankan pa tó bá gbá kọ́ ṣe gbá kọ́ ṣàwo gbogbo tí wọ́n ń ṣe àwọn lò nílànà kinetic bọ̀ àwa diplomacy làwa ń lò àgbébọn àpààyàn àṣegbá àṣàwo nígbà tí Fúlàní kan máa sọ̀rọ̀ ó ní ìdí tí ó ní àmọ̀ pé ẹ̀sùn Igboho ju ti Nnamdi Kanu lọ mọ́ ní àkórí yóò pè ó ní bẹ́ẹ̀ ni ó nítorí pé látọdún tí Nnamdi Kanu ti ń pariwo kò sẹ́ni tó mọ̀ pé yàn ń sọ̀rọ̀ ó nígbà tí Chief Sunday Igboho dìde ní agbára wọnú nǹkan tí Nnamdi Kanu ń ṣe yẹn nígbà tó ní Sunday Igboho dìde tán tí gbogbo ilẹ̀ Yorùbá mí títí bàbá Tinubu tí ìlú bá dáa kò sẹ́ni tó bá ní kí ìlú pín tí security bá wà tí everything wà ẹni bó tẹ̀ jẹ́ kó ti léètì báyìí ṣùgbọ́n ohun tó wà lókè ó sì tó aṣọ ọgbẹ́ bàbá Tinubu ẹ pé ọmọ yín Olóyè Sunday Igboho ẹ mú mọ́ra so that àwọn Fúlàní wọn ní pa wá ilẹ̀ Yorùbá wọn ní pa wá tán Ajébọ̀ èèyàn mélòó ló bá wù láyé pé Fúlàní lè wọ Ajébọ̀ èèyàn mélòó ló wù láyé nobody kódà unconfirmed information jẹ́ ká mọ̀ wípé ní Ajébọ̀ yẹn wọ́n ti ní terrorist base níbẹ̀ wọ́n níbẹ̀ kódà gan àwọn kan ṣe fídíò tó show bí ìga Fúlàní kankan tó show níbẹ̀ it is time ọmọ Yorùbá a lè máa retí kí bàbá Tinubu sọ fún wa pé ẹ lọ gbèjà ara yín láéláé hàn ní sọ bẹ́ẹ̀ bọ̀ tẹ́ bá gbèjà ara yín wọn ní bá yín fà wàhálà yes tá bá ń dúró kírú tá rẹ̀ Gani Adams ṣe tí wọ́n ń dúró pé kí gọ́vnà kan ọ́dà àwọn àbí president kan ọ́dà àwọn kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ́ bá jáde tán táwọn kọ̀ọ̀kan bá sọ pé àwọn fẹ́ fọlọ́pàá gbé yín àbí ìkọ̀kan ohun tó fẹ́ arrest yín fún ọ máa sọ fún gbogbo ayé máa gbọ́ wọ́n bá wa dá sí tí ó bá ṣọlá pé àwọn ọmọ Yorùbá tó dá sí ọ̀rọ̀ Nnamdi Kanu gan ni kẹmọ nǹkan tó bá tó wọn bá ti Nnamdi Kanu for a very long time ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ló ń jáde because àwọn tí ó ń bá Nnamdi Kanu jà kò ń ṣe Tinubu o àwọn àgbààgbà ilẹ̀ Yíbò àwọn gbọ̀ngbọ̀n lọ ya olórí burúkú àtàwọn gọ́ọ̀fù ọlọ́níwọ̀n gbọdọ̀ fi Nnamdi Kanu sílẹ̀ ìṣòro ẹ sọ náà a lot of people sọ evidence wà everywhere pé àwọn Eastern elite Eastern businessmen Eastern politicians Eastern elder statesmen àwọn ló yarí pé wọn ò gbọdọ̀ filẹ̀ láyé pé báwọn ṣe ń ba bẹ̀bẹ̀ yẹn àwọn kọ́ ń ṣojú ayé ni torí tó bá lọ padà jáde kó má wàá pa àwọn àbí nǹkan kan làwọn ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn ba bẹ̀bẹ̀ a gbọ́ lẹ́nu àwọn èèyàn àwọn tó ń lọ tó ń ba bẹ̀bẹ̀ ọ̀tọ̀ nìkan tó ń bàjọba sọ nínú ilé ọ̀tọ̀ nìkan tó ń sọ sórí ayélujára ẹ má blame Tinubu lórí ọ̀rọ̀ Nnamdi Kanu kò jọra wọn rárá ọ̀rọ̀ Olóyè Sunday Igboho náà kò jọra wọn pẹ̀lú ti Nnamdi Kanu Olóyè Sunday Igboho ní rẹ́kọ̀dì ẹnìbọ̀ dìtò kùnà gbogbo ayé ló máa ń rí tá a bá ń ṣe movement tiwa a máa ń gbé on live program on live video ni ìjọba ń wò àwọn bàbá wa ń wò
àwọn international communities wọ́n rí gbogbo nǹkan tí Sunday Igboho ṣe rally lọ ṣe tó dẹ̀ wà in line pẹ̀lú self determination. So olóyè Sunday Igboho did not commit any crime gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi Awíkonko sọ lóru àná. Bẹ́ẹ̀ ni brọ́dà mi Awíkonko wọ́n sọ̀rọ̀ kan lóru àná, wọ́n ní kẹ́nìbọ̀dì má fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho ká má fi gbé Nnamdi Kanu. Ó tọ́lọ́ sọ̀rọ̀, mo kan sára fún wọn. Kódà bọ́yìn ṣe tán mo fẹ́ try láti fún wọn ní super sticker gan kò wọlé ni. Mo wò ọ́n ṣe lókè ní kódà bọ́ wá post ẹ̀ sí YouTube wọn wo ṣàfẹ́ fún wọn super sticker kò lọ kò máa ṣùgbọ́n náà ti fi appreciate wọn n tó ṣe yẹn jọ mí lójú. That is the truth. Tábàrò tọrọ ká sọ níbi tó dé yìí tá bàbá wa sùn tọrọ kò dáa tó. Yorùbá nation no going back. Bàbá Bọ́lá Ahmed ẹ tú okùn lọ́rùn lóyè Sunday Igboho. Àwọn Fúlàní fẹ́ gba penalty fún yín. N tó ṣe fún Jonathan wọ́n fẹ́ ṣe fún yín. Ìtọ́ba wa ṣe fẹ́ ìgbọ́n tó wá wọ́ọ̀sì ju ti Jonathan lọ. Almost every day nothing less than 1,000 Fúlàní wọ́n wọ̀rùn Nàìjíríà. Ẹ lọ sọ́dọ̀ Happy Marcel Okocha guy tó máa ń sọ̀rọ̀ lórí YouTube tó bẹ́ẹ̀mi ṣe jẹ́ supporter àti Sunday Igboho tí mo jẹ́ mídíà wọn bẹ́ẹ̀ náà lòun náà ṣe close mọ́ Nnamdi Kanu. Ó sọ live and direct. Ọmọ Yorùbá Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀ o. Ẹni wọ́n gbé polówó ọjà fún àtọ̀yọ́ àsọ̀rọ̀ tó ti ṣe pè mí sórí 08176034216 WhatsApp olè ní o 08176034216 WhatsApp olè tí yóò bá tẹ bá kókó lè lọ ní direct WhatsApp nìkan ni tàbí +229 01 57 74 7969 +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only ni o bóyá fún formation tàbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa tàbí bá a sọ̀rọ̀ tó jẹ́ kó tó wà important ẹ jẹ́ ká mọ̀ Oòduà kò ní gbọ́dọ̀ àjẹ́ ó dàbọ̀.